arábìnrin wa ní àwọn ọ̀rọ̀ àwọn gbólóhùn tí bàbá yìí ń sọ tí àbúrò bàbá òun sọ fún yìí ó ní ni ó wá ń jẹ́ bí kàyéfì fóun pé àti ṣe irú eléyìí torí pé oyún oṣù kan ti wà nínú òun bí òun ṣe ń bá wa sọ̀rọ̀ àfẹ́sọ́nà òun tó ti fóun lóyún oṣù kan òun ká wọn papọ̀ pẹ̀lú ìyá òun tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de tí wọ́n jọ ń ṣeré lọ́kọláya létà ló ń padà rí i pé èmi Dr. Abiodun George abẹ́sìtì ọmọ rẹ ní ó dáa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ máa gbé. akí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tí ẹ̀ tẹ́ ń gbé wa káàkiri àgbáláyé lórí ìkànnì yín Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pin wa o lágbára àdẹ́dá àwọn àgbàlagbà wọn ní ìkọ́kè kọ́bálá ìtàkùnkì kéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fíniládìẹ tó kò ìmábọ̀ àwa àti yín àmọ́ lọ́rẹ́ o àwọn àti yín àmọ́ bọ̀rẹ̀ àwọn ajógún wọn ò ní lágbára lórí iṣẹ́ wa mo fẹ́ mú ìtàn kékeré kan wá fún wa tí mo sì fẹ́ kí a fi ṣe kíni o ká fi ṣe òdiwọ̀n ayé wa arábìnrin yìí ó lò nílò ìmọ̀ràn pé ká gba onímọ̀ràn kí ni arábìnrin yìí kí ló ń là kọjá kí ni ìṣòro tí ó bá tó fi ní kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo olólùfẹ́ ìkànnì Otasansan TV ká fún un ní ìmọ̀ràn tí òun ò fi ṣe ìgbésí ayé òun torí pé ìkórìtà tó ń wà yìí ìkórìtà kò yé mọ́ ni kí ló ṣẹlẹ̀ sí arábìnrin yìí ó ní ọmọ kan ṣoṣo ló ń jẹ́ lọ́wọ́ ìyá òun àti bàbá òun torí pé àwọn bàbá òun àti ìyá òun wọn ò bí ọmọ míì lẹ́yìn òun ó ní ká fi orúkọ bun láṣìírí ó ní bàbá àti ìyá yìí ó ní wọ́n tọ́ òun ní ilé ìwé girama alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school wọ́n tọ́ òun ní ilé ìwé grammar school títí tí òun fi dé yunifásitì kódà ó ní ilé ìwé tó lórúkọ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá ó ní òun ti jáde fásitì ó ní University of Ibadan UI ló ń ti jáde ó ní ìbànújẹ́ ẹ̀bẹ̀ ni pé ọdún 2015 tí òun jáde fásitì ó ní ọdún yìí náà ni bàbá òun jẹ́ pé Elédùmarè tó túmọ̀ sí pé ọdún tó ń jáde ilé ẹ̀kọ́ fásitì ni bàbá òun kúrò láyé ni wọ́n jáde láyé ni wọ́n dolóògbé ó ní láti ìgbà náà ó ní ìyá òun tí ń ṣe kíni o ni wọ́n ti ń kópa àti àwọn ẹbí bàbá òun ó ní òun wá rí àánú gbà lẹ́yìn ọdún kan tó òun jáde fásitì ó ní òun rí àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ láti lọ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ òun ní orílẹ̀-èdè United Kingdom láti lọ sí master degree òun ó ní ọdún kan ló ń lò ní United Kingdom gbà tó ń parí master degree òun tó ń gbà ìwé ẹ̀rí ni òun ríṣẹ́ sí orílẹ̀-èdè lòun ríṣẹ́ sí orílẹ̀-èdè Canada orílẹ̀-èdè Canada ló ń wà lẹ́yìn ọdún mẹ́ta tí òun ti wà lórílẹ̀-èdè Canada tóun ti ń ṣiṣẹ́ tóun ti ń pawó tóun ti ń fi owó ránṣẹ́ sí ìyá òun àti àwọn ẹbí bàbá òun nílé ó ní ìyá òun bẹ̀rẹ̀ sí yọ̀ ọ́n lẹ́nu wípé àfilá o kóun ṣe bẹ́ẹ̀ kóun wá lọ́kọ pé òun ò sì gbọ́dọ̀ lọ́kọ ní orílẹ̀-èdè United Kingdom tàbí orílẹ̀-èdè míì pé ọkọ tóun ọba ní ó gbọ́dọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó lóun sọ fún ìyá yìí pé òun ò ní àfẹ́sọ́nà kankan kódà òun ò ní alájọsọ kankan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn jọ ń bára àwọn rìn tó túmọ̀ sí pé òun ò tí ì lẹ́nì kankan tí òun fẹ́ lásìkò tí ìyá òun tí wọ́n ń yọ lẹ́nu pé àfi kóun ọlọ́kọ kó sì jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìyá òun bá gbà nímọ̀ràn yìí pé kóun wá sí orílẹ̀-èdè Nàìjíríà kóun wá lọ́kọ tóun bá sì ti lọ́kọ táwọn bá ti ní ẹni tóun fẹ́ táwọn ti jọ sọ̀rọ̀ pé kóun ó sì padà sí orílẹ̀-èdè Canada tí òun ti ń ṣiṣẹ́ ó ní òun sọ fún ìyá òun pé kí wọ́n fóun ní àsìkò díẹ̀ kóun fi ṣe àṣàrò kóun fi prepare ara òun kóun fi gba àyè ní ibi iṣẹ́ tí òun wà ó ní lẹ́yìn oṣù mẹ́fà tí
òun gbààyè lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà tí ìyá òun ti bá ń sọ̀rọ̀ pé kó wọn wá sílé ó ní ni òun bá gbààyè níbi iṣẹ́ òun bá wá sórílẹ̀-èdè Nàìjíríà ó ní òun wá sórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú èròǹgbà pé òun wá ní ọkọ ni ó ní kò pẹ́ lẹ́yìn bí oṣù mẹ́ta tóun ti dé sórílẹ̀-èdè Nàìjíríà ó ní ni bàbá ìyá òun ni wọ́n bá introduce ṣe àfihàn ọkùnrin kan sí òun ó ní àwọn òun àti ọkùnrin yìí àwọn jọ ń ṣe wọléwọ̀de àwọn jọ ń ṣe ọ̀rẹ́ ó ní lẹ́yìn àsìkò díẹ̀ ó ní ni arákùnrin yìí ló bá dọ̀nà ìfẹ́ kọ òun ó dẹnu ìfẹ́ kọ òun pé káwọn ọjọ́ máa ṣe kí ni o káwọn ọjọ́ máa rìnrìn àjò ìfẹ́ ó ní òun wò wípé ṣíṣe pé ìyá òun fẹ́ dọ́gbọ́n fi òun lọ́kọ òun lélẹ̀ ó ní òun sáà ṣe sùúrù òun farabalẹ̀ láti stọ́dì arákùnrin yẹn ó ní lẹ́yìn oṣù mẹ́fà péré ó ní ni òun bá gba ìfẹ́ fún arákùnrin yìí láti jọ máa jọ rìnrìn àjò ìfẹ́ ó ní ṣùgbọ́n gbogbo àsìkò yìí nǹkan ò tí ì sí papọ̀ fáwọn pé àwọn ò tí ì jọ ní nǹkan kan papọ̀ ju pé àwọn jọ ń stọ́dì ara àwọn lọ ó ní lẹ́yìn oṣù mẹ́fà táwọn ti ń stọ́dì oṣù mẹ́ta táwọn ti jọ ń ṣe wọléwọ̀de ó ní ni òun bá padà sí orílẹ̀-èdè Canada tí òun ti ń ṣiṣẹ́ lẹ́yìn ìrètí pé òun ti ní àfẹ́sọ́nà òun ti ní alájọsọ tí àwọn ọjọ́ ṣe kíni o táwọn ọjọ́ fẹ́ ra àwọn gẹ́gẹ́ bí lọ́kọ-láya ó ní lẹ́yìn oṣù díẹ̀ tóun ti padà sórílẹ̀-èdè Canada ó ní ni ẹni tí í ṣe ọmọ ọ̀dọ̀ ìyá àwọn tó ń tọ́jú ìyá àwọn nítorí pé ẹ ti yẹ má gbàgbé pé bàbá àwọn ti kú ìyá àwọn nìkan ni ó wà ní inú ilé pẹ̀lú ọmọ ọ̀dọ̀ tí ó ń tọ́jú wọn tí wọ́n rán níṣẹ́ tó ń ṣe àwọn iṣẹ́ ilé kọ̀ọ̀kan fún wọn. ó ní ṣàdédé ni ọmọ ọ̀dọ̀ ìyá àwọn yìí ló pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ní ọjọ́ kan ó ló bá sọ fún òun wípé kó wọn jọ ọ pé àṣírí tóun fẹ́ sọ fún òun yìí pé kó mọ̀ sọ fẹ́ nìkan kan o pé torí pé òun nífẹ̀ẹ́ wọn àti pé bí wọ́n ti máa ń ṣe é sí òun tí ọmọ bá òun tí wọ́n ra nǹkan fún òun ló jẹ́ kí òun fẹ́ sọ ọ̀rọ̀ yìí fún òun ó ní òun pé irú ọ̀rọ̀ wo ló fẹ́ sọ ó ló bá sọ yìí pé òun mọ̀ kẹ́fu pé ẹni tẹ́jọ́ máa ń wá sínú ilé tẹ́jọ́ ń ṣe wọléwọ̀de gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà yín òun mọ̀ kẹ́fu pé ó ń ṣe wọléwọ̀de pẹ̀lú ìyá yín nínú ilé ó lọ́rọ̀ tí arákùnrin yìí sọ tí ọmọ ọ̀dọ̀ yìí sọ ìyẹn ọmọ ọ̀dọ̀ yẹn obìnrin tó sọ fún yìí ó ní ó bà nínú jẹ́ pé irú ọ̀rọ̀ rádaràda ò rèé ó ní ṣùgbọ́n pẹ̀lú ìrírí tó ń rí àti pé psychology ni òun ṣe ní fásitì ó ní òun gbé sára òun ò ṣe kí ni o òun ò ríro òun sáà pamọ́ra pé òun ti gbọ́ pé òun sì ké kódà òun tún sẹ́ǹdì owó sí i ó ní lẹ́yìn bí oṣù mẹ́ta ni tí arábìnrin yìí ọmọ ọ̀dọ̀ yẹn tó ti sọ̀rọ̀ fóun ó ní òun wá wálé nírètí pé káwọn ó ṣe kí ni o káwọn ó wá mú ọjọ́ ìgbéyàwó ó ní ìgbà tó ń dé orílẹ̀-èdè Nàìjíríà òun ò sọ fún ìyá àwọn tó ń gbọ́ òun ò sọ fẹ́nì kankan òun pamọ́ra but òun gbìyànjú láti ṣe ìwádìí òfin tó tó òun ti nípa tí ọmọ ọ̀dọ̀ yìí tí ó sọ fún òun ó ní gbogbo oṣù mẹ́ta tó ń lò nílé láti wá mọ ọjọ́ ìgbéyàwó yìí ó ní arákùnrin yìí ń wá sílé àwọn òun náà ń lọ sílé àwọn ó ní ṣùgbọ́n kódà òun ń ṣe débi wípé òun make sure wípé òun fi àfẹ́sọ́nà òun yìí àti ìyá òun fi wọ́n papọ̀ sínú ilé tóun lọ sí gbòòrò pé òun ogun máa ń tí òun rí tóun wá tóun fi ṣe bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n gbogbo àsìkò tóun lò nílé yìí òun ò ṣàkíyèsí nǹkan yìí pẹ̀lú àfẹ́sọ́nà òun yìí àti ìyá òun ó láwọn sàmú ọjọ́ ìgbéyàwó ó nígbà tóun ti wá sí àwọn nǹkan yìí tóun ò ṣàkíyèsí tóun ò rí ẹ̀rí láti fi pe òfófó tí
ọmọ ọ̀dọ̀ ìyá àwọn tó ṣe fóun láti fi gbè nílẹ̀ ó lóun àwọn bá mú ọjọ́ ìgbéyàwó ó láwọn mọ́jọ́ ìgbéyàwó nígbà tán ti mọ́jọ́ ìgbéyàwó ìbáṣepọ̀ tí ń wáyé lọ́kọláya ó ti ń wáyé láàrin òun àti àfẹ́sọ́nà òun ó ní òun bá padà sí orílẹ̀-èdè Canada láti lọ sí kíni o láti lọ sí preparation àwọn nǹkan tí àwọn nílò àti àwọn nǹkan kan tí ìgbéyàwó tí ó fi dùn tí ó fi ta sánsán dáadáa ó nígbà tó ń wá padà dé orílẹ̀-èdè Nàìjíríà nígbà kẹta ó ní ó yà ń lẹ́nu wípé lẹ́yìn oṣù mẹ́ta tó ń ti padà sórílẹ̀ Nàìjíríà lẹ́lẹ́kẹta tí ọjọ́ ìgbéyàwó kù oṣù kan ó ní òun padà rí ẹ̀rí òfin tó tó òtítọ́ ọ̀rọ̀ nípa tí ọmọ ọ̀dọ̀ ìyá àwọn tó sọ fún un pé ìyá àwọn àti àfẹ́sọ́nà wọn jọ ń ṣe wọléwọ̀de ó ní ọ̀rọ̀ yìí débi pé òun ká wọn gidi ni tí ò sí wọ́n ní ọlọ́rọ̀ yìí wá yà lẹ́nu pé àti lóòótọ́ ni tí ọmọ ọ̀dọ̀ ìyá àwọn àti lóòótọ́ ni tí ó sọ fún un pé kí wá ló lè dé kí ló lè jẹ́ tí ó lù nǹkan báyìí tí ó fi ń wáyé láàrin ìyá àwọn àti àfẹ́sọ́nà òun ó ní orí òun bẹ̀rẹ̀ sí í gbóná pé dáadáa rédèrèdè lélẹ́yìí o tí ẹkún yìí pọ̀ tó ń sunkún tó ń dá ẹkún sun nínú ilé ó ní lòun bá lọ bá ẹni tí í ṣe àbúrò bàbá òun tí ó kù fún òun ní bàbá ó lóun bá ṣàlàyé nítòun rí nítòun gbọ́ òun bá ṣàlàyé fún wọn ó ní ọjọ́ yìí ni àbúrò bàbá òun ẹnu mi àgò ló wá tú àṣírí tó wà ńlẹ̀ fóun kí láṣìírí tó wà ńlẹ̀ ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún káwọ́ ká gbọ́ tí wọ́n ní fún wa tá a bá padà dé ká wá tẹ̀síwájú. Otasansan Media has been promoting businesses and brands through audiovisual jingle production, documentary, casting, writing, and advertising. Otasansan is a best plug for organizations, companies, business owners, and individuals who want to make their doing known to public. Connect to Otasansan Media International now. Visit us at 2nd floor at RGSO Raj House, Isaliabri, Ikoyi, Osun State, Nigeria. WhatsApp line +234 706 3291779. Otasansan Media International, promoting businesses and brands. ẹ káàbọ̀ padà ẹ̀yin kọ́ yìí ó ní àṣírí tí àbúrò bàbá àwọn tú fóun ó ní wípé ó ní ìyá àwọn yìí ó ní kì í ṣe òun gangan ni biological mother òun kì í ṣòun ní ó bí òun kì í ṣòun ló da ẹ̀jẹ̀ lé lórí ó lóun wá béèrè pé báwo ló ṣe jẹ́ ó ní lẹ́yìn oṣù kan tí ìyá àwọn bí òun fún bàbá àwọn ó ní ìyá àwọn jẹ́ pé ọlọ́run ìyá àwọn jẹ́ pé ọlọ́run ó kù ẹni tí ó máa tọ́jú òun àbí ṣé bàbá nìkan ni ó máa ṣe kókó jàǹjàǹ láti tọ́jú òun bàbá ti ń lọ ibi iṣẹ́ ó ní làwọn bá gba bàbá àwọn nímọ̀ràn yìí pé kó wá obìnrin kan tí ó máa ṣe kíni o tí ó máa ṣe kíni tí ó máa tọ́jú ọmọ yìí àti òun torí pé ọpẹ́ ni pé ọkàn tiẹ̀ fi ọmọ sílẹ̀ nítorí wá dáa jù náà ni pé kóun wá ẹni tí ó máa tọ́jú ọmọ yìí ó ní ká má fàágùn ó ní bàbá àwọn bá ṣe kíni o ó bá fẹ́ ẹni tí òun pè ní ìyá òun lónìí gẹ́gẹ́ bí ìyàwó ó ní ìyàlẹ́nu bẹ̀ wá ní wípé ẹni tí wọ́n mọ̀ ní ìyá rẹ̀ lónìí kò bí ọmọ kankan míì fún bàbá rẹ̀ tó túmọ̀ sí pé ìwọ iná ni obìnrin yìí ni ó fi ń ṣe ọmọ lọ́mọ gẹ́gẹ́ bí ọmọ tó sì fi ń ṣe ọmọ torí pé òun náà ló tọ́jú rẹ̀ títí tí ó fi gbọ́njú tó fi mọ̀ níyà òun náà ni ó tọ́jú rẹ̀. ó láṣìírí ibẹ̀ wá ní pé ikú bàbá rẹ̀ gan o gbà táwọn ṣèwádìí kò sẹ́yìn obìnrin yìí ó ní ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe rí pẹ̀lú bí kọ́ndíṣàn yẹn ṣe rí ni ò jẹ́ kí àwọn ó ṣe kíni o káwọn ó gbé ìgbésẹ̀ alágbára kan nígbà náà lọ́hùn àti pé àwọn ṣàwádìí pé alágbára kan ò ní ìyá yìí pé ìmọ̀ràn tó ń wà fún ọ ni wípé o gbọ́dọ̀
gbé ojú agan, o gbọ́dọ̀ gbé ọwọ́ ìbínú, o gbọ́dọ̀ gbé ọwọ́ burúkú kan, ìgbésẹ̀ burúkú kan sí arábìnrin yìí o, torí pé àwọn ò fẹ́ pàdánù rẹ̀ báyìí. Arábìnrin wa ní àwọn ọ̀rọ̀, àwọn gbólóhùn tí bàbá yìí ń sọ, tí àbúrò bàbá òun sọ fún yìí, ó ní ó wá ń jẹ́ bí kàyéfì fóun pé àti ṣe irú eléyìí, torí pé oyún oṣù kan ti wà nínú òun, bí òun ṣe ń bá wa sọ̀rọ̀ pé kí lòun ó ṣe, kí ni ìmọ̀ràn tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè gbà òun. Àfẹ́sọ́nà òun tó ti fóun lóyún oṣù kan, òun ká wọn papọ̀ pẹ̀lú ìyá òun tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de, tí wọ́n jọ ń ṣeré lọ́kọláya. Létà ló ń padà rí pé ìyá yìí gangan kì í ṣe ìyá tí ó da ẹ̀jẹ̀ lé lórí, ṣùgbọ́n òun ni ó tọ́jú òun dàgbà gẹ́gẹ́ bí ìyá. Kí ni kóun ó ṣe? Kẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí, kẹ́ ẹ gba nímọ̀ràn, kí ni kóun ó ṣe? Ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, arábìnrin yìí kí ni kó ṣe? Ẹ fi ìrò àti ìmọ̀ràn ti yín, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, ẹ kọ́ gẹ́gẹ́ bí message. Arábìnrin tọ́rọ̀ kàn, òun náà máa gbọ́, ẹ fi ṣọwọ́ sí wa láàyè nísàlẹ̀ fídíò yìí gẹ́gẹ́ bí message. Bóyá yín sì fẹ́ pè wá tàbí ẹ fẹ́ fi voice note, ẹ fẹ́ fi ránṣẹ́ sí wa 07063291779 07063291779 07063291779. òun náà ni WhatsApp message tí ẹ lò, WhatsApp line tẹ́ ẹ lò tẹ́ fi fi message ránṣẹ́ sí wa, bó ṣe text message bó dẹ̀ ṣe voice note, ẹ fi ṣọwọ́ sí wa, a fi ránṣẹ́ sí arábìnrin yìí tí ọ̀rọ̀ kàn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wá kò ní di láti Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa o, lágbára Adẹ́dàá. Ẹ jẹ́ máa fi àsìkò yìí sọ fún yín wípé tí ẹ̀yin bá ń nílò olólùfẹ́ gẹ́gẹ́ bí ọkọ tàbí gẹ́gẹ́ bí aya, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi pè, tí ẹ fi bá wa sọ̀rọ̀, òun náà ní 07063291779 07063291779. ẹ̀yin ń wá olólùfẹ́ tí yóò jẹ́ gẹ́gẹ́ bí ọkọ yín tàbí tí yóò jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ ká mọ irú ẹni tẹ́ ẹ fẹ́. Àwa náà ó sì nílò láti bí láwọn ìbéèrè kan. Bóyá ọkùnrin lẹ́yìn, ẹ̀yin ń wá ìyàwó, ẹ̀ ń wá ẹni tẹ́ fẹ́ fi ṣe ìyàwó. Bóyá obìnrin lẹ́yìn, ẹ̀yin ń wá ẹni tẹ́ fẹ́ fi ṣe adé orí, tẹ́ fẹ́ fi ṣe ọkọ, ẹ bá wa sọ̀rọ̀ ní ojú òpó tí a fi síta yẹn. Bí ẹ bá ṣe fẹ́, ẹ bá wa sọ̀rọ̀, á dẹ̀ ṣiṣẹ́ lórí rẹ̀, á dẹ̀ fún yín ní àbọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa náà ní 07063291779 07063291779. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì. Tajudeen olówó òkèlè lórúkọ tèmi, MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí, adùn bá rìn má tòsí, ìnajú ẹkùn ti bọ̀dẹ̀ lẹ́rù ní gbogbo gbà, ẹ̀ṣọ́ kò yé ni mí, ìkòyí ẹ̀ṣọ́ ilé bàbá tó bí mi lọ́mọ. Thank you, God bless you.